ti Akede Sherry brother lára nǹkan tẹ́mi fi fọ́ fáwọn ancestors wálé torí tó bá máa ṣe nǹkan tó mú wọn ní sọ wípé Elédùmarè ló rán wọn ṣe èmi fọ́ fún wọn lọ́nà ọ̀bẹ yẹn ṣé wá rí ó máa ń dùn mí tọ́pọ̀lọpọ̀ ẹ̀yin mùsùlùmí bá rò pé èmi ò gbà fún the almighty Elédùmarè the supreme being ó máa ń dùn mí tẹ́ bá ń wo Akede tẹ́ bá ń rò pé Akede ò gbà fún nítorí mi ò pé Elédùmarè ní Allah lẹ ṣe rò bẹ́ẹ̀ torí mi ò rùkù torí pé mi ò lọ sí mosque àbí torí mi ò lọ gòkè àràfà lẹ ṣe wá rò pé Akede ò súnmọ́ Elédùmarè dey play nítorí ìwé tẹ́yìn gbé dání ó ti jẹ́ kí ẹ máa ronú one way traffic ẹ lè ronú outside the box nǹkan tí wọ́n dẹ̀ dá religion lé lórí nìyẹn o gbọ́dọ̀ ronú outside the box o ọjọ́ tó bá ronú outside the box wọn náà ti join Keferi èmi fẹ́ sọ wípé tó wá jẹ́ pé bí àwọn Keferi inú Kùránì wọ́n ṣe rí l'Akede ṣe ronú yìí a jẹ́ pé àwọn Keferi inú Kùránì wọ́n smart ju ẹ̀yin tẹ́ wá pé ayé ní mùsùlùmí lọ Akede ló aṣọ yín bẹ́ẹ̀ nítorí àwọn Keferi kò sí ìwé kan tó sọ pé àwọn lépa mùsùlùmí kiri àwọn mùsùlùmí ló ń lépa Keferi kí ni Elédùmarè kí ni Ọlọ́run tèmi àti ń jọmọ̀ a mọ̀ wípé ìfẹ́ ni ta ló wá nífẹ̀ẹ́ láàrin ẹ̀yin mùsùlùmí tẹ́ ń lépa Keferi àti Keferi tó tiẹ̀ lépa yín àáfà ẹ̀tú dáhùn ìbéèrè ṣe rí Akede deep ó máa ń dùn mí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí yóò mọ̀ tí bá dẹ̀ ti rí mùsùlùmí tó bá throw question inú mi máa ń dùn nítorí mo mọ̀ wípé ọ̀rọ̀ tó fẹ́ throw wá gbogbo ìrírí ẹ̀ ó máa refer padà sí ìgbà ayé ànábì ni kò ní refer sí nǹkan tó ń ṣẹlẹ̀ kò ní wá rí ọ̀rọ̀ ẹ bíi pé nǹkan tó lọ́n fẹ́ jẹ́ kóun wá ṣe láyé lòun ṣe ó máa live life ànábì nínú ìgbésí ayé tiẹ̀ Akede deep mi ò ń ṣẹgbẹ́ ní àfà ó kàn máa dùn mí ẹ máa rò pé mò ń ṣeré ìmọ̀ tó wà ń bì ó deep o mi ò mọ̀ pé Elédùmarè títóbi rẹ o wọ́n ló mọ ìdí tó fi dá mi sílé ayé torí mi ò kọ́ mọ bí ṣe bára mi bí.